Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. اتخذوا هذا القرآن مهجورا. مسوالة والدم. àwọn ọmọ ní kékeré wọ́n ní lórí màdúrà wọ́n ní àlùfáà lódì àwọn afọ alájọbẹ wọ́n bá wọn wọ́n bá dáa sí ní àlùfáà lódì báwo ni wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ àlùfáà lódì wọ́n náà mìíràn ní àlùfáà lódì wọ́n ní àlódì pẹ̀lú yí pé irú kíláàtì ọ̀fẹ́ kàmá wọ́n bá àlùfáà àlùfáà ní bọ́lé nìṣòro ẹ̀ka lọ́dún wọn àtàlùfáà ní máa ń pàdé náà rẹ̀ àwọn bàbá tá a wí yìí ní ìṣòro oníkanú àrùbáyé yìí náà wọ́n máa tó sáá àrùbáyé yìí náà wọ́n máa kà ó ní wọ́n yàn ló di kíkà fún ọ̀bẹ kálukúránì mọ́ ìyẹn àlùkùránì ló di kíkà lónìí àdáwò fi dé pé bẹ́ẹ̀ wá bọ́ tó lọ́sàdúrà fún tó lẹ́rọ torí wọn mọ̀ fẹ́ ẹ lọ́nà mí ìtọ́já. Adírúkìrá àti yìí bí wọn ò ṣe fẹ́ kà má bẹ́ẹ̀ ni wọn ò rí bàbára wà níbẹ̀ láti fi bẹ lọ́hùn lórí nǹkan kó ṣe. Ọ̀run ọ̀fẹ́ kà má. Adírú sàmù yìí. Àmì ìyàwó nìyẹn ní gbogbo ọ̀fẹ́ gbọ́ ṣé kí má. Gbogbo orí fóònù àwọn ọmọ ní ìsìn oríkorí ló tún rẹ̀. Kò sí ìtọ́jà lóòdù àlùkùránì sórí ẹ̀ tí ń gbọ́ yóò fi ha. Ó ní wọn ọ̀fẹ́ kà má ẹgbẹ́ ìkejì ẹ̀ lórí pé wọn ọ̀fẹ́ gbọ́ má bí a bá pẹ́ àlùkùránì yẹn tó fẹ́ adábẹ̀ wo nìkan tó dùn. Òun làwọn wà títí máa ń jìyà lé àwọn olórin tí ń gbádùn. Ọba kọ olórin ní ìṣe ìtọ́ba kéré ní ìṣe 50 mílíọ̀nù. Lọ́gbà ó lè lè fún ẹ̀wà. Pọ̀fọ́ tẹ́ ẹ̀nà fún tọ́ba débẹ̀ pé ìpọ̀wọ́ ẹgbẹ́ wá ṣeré 50 mílíọ̀nù náírà. Yóò sì fi owó sókè ní ọ̀rẹ́ ẹ̀dọ̀ nínú. Irun sí mọ́. Yóò sì fi owó sókè yóò sì lọ dé. Ó ní láti ká tó lórí ń kí ìtọ́jú gálẹ́. Allahu akbar. Tó bá yí àwọn kó lórí gálẹ́ nítorí tọ́rọ wọn. Bọ́bá kàwé wà sí ní ìsìn ara. Ó ti ń tẹ́bi ìyàrá lápò ẹ̀yẹ́ká. Ó tutù wọ́n lọ bọ́ọ̀lù. Olúwa ọ̀fẹ́ gbọ́ ọmọ olóbi méjì. Ájírù tàfà húmi wàtádà búrì. Wàtádà búrì. Wọ́n fẹ́ dàgbọ́ yé àlùkùránì kí wọ́n sì ronú síké tí àlùkùránì wí òun ní gbogbo pọ́bẹ́mù tá a ní láyé lónìí. Etí wọ́n rí ní 9 lèmi rí ní 6 kẹ̀kẹ́ náà lọ́jọ́ sọ. Àmọ́ ìròrí sí ká gbọ́ yé kó yé wa ń fa wàhálà ọlẹ́dẹ̀ kẹta nu. Adírúlì sì ṣì fa ibi yìí. Anábìrin wọn bẹ́ẹ̀ bá rúbá ní ìṣòro sàmú. Anábìrin yín ẹlòdì tí ìwé wo yín ìkan náà ní tààlọ́ fún ẹ̀yìn ẹlòdì lò. Anábìrin ti sọ fún wa yín pé fẹ̀sẹ̀ àtẹ̀kùnù fi dànù. Àmọ́ tó bá dìbẹ̀ yá yé wà ló dìde. Wọ́n ní àpò tó ń bá lọ sọ wọ́n ẹ̀ wà nù sòrò tó ga ẹ̀ wà nù problem. Kùnì tó bá má lè máa kàrà jù mí ní Rasulullahi. Àwọn ọ̀sán wá bí ànábì wọ́n ní màrìmárẹ̀ ìwọ́n tó ọmọ pé wà á bọ̀. Kí lọ́nà àbáyọ tó bá dàdúgbò wàhálà wọn kí ni ọ̀nà àbáyọ tó dàdúgbò nù problem yìí. Faqala rasulu kitabullahi.
yí pé ẹ̀wọ̀n àbáyọ tí ìbá síná ọlọ́nà àbáyọ ní kìtọ́ọ̀bù láàyè. Fi nàbáwò máa ń kọ́bùlà kún. Ìwé yìí lọ́rọ̀ bá yín, ó ní kò ní pé fí. Nàbáwò máa ń kọ́bùlà kún. Làbárì àkọsíwájú yìí bẹ́ẹ̀. Wàkàbárù máa ń bàdà kún. Àwọn ìpàdé yìí bẹ́ẹ̀ ọ̀bá ti máa ọ̀bẹ̀ bẹ̀ kó sí bó ṣe lè wọ́n ké láyé. Fọ́ọ̀rọ̀ àwọn tó ti jọ́nà àwọn tó ti kọjá. Ojúlówó ni ìtàn bẹ́ẹ̀ ẹ̀. 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 Àwọn tó lóore tí wọ́n sẹ́kù àtàtì olóore tó lọ parẹ́. Ànábì nílẹ̀ àbáyé àkókò ọba bẹ́ẹ̀. Wọ́n bàdà kún. Àlùkùránì wọn máa sọnù jíjà àlùkùránì ìkàtí ìdílójú ànábì àlùkùránì ti ń sọ ọ̀kadà wípé ìkàtà yọ ṣẹlẹ̀ pílẹ̀nì ọba ànábì láyé náà. Ẹ̀sìn ni àmọ́ àlùkùránì ti jẹ́ fún wọn mọ̀ wípé pílẹ̀nì ọ̀wá. Wàásì bí nàásì bí lẹ́ẹ̀dì àtúkàrùjà láwọn alákùnlé dọ̀mìrì yàtì nàmì. Kábàlù máa máa dà kún. Pílẹ̀nì ọba láyé àmọ́ tí wọ́n jẹ́ àmọ̀ pé pílẹ̀nì ọ̀wá àlùkùránì ti sọ fún wa pé pílẹ̀nì. Alákùnlé dọ̀mìrì. Ó ní àwọn èèyàn máa lọ ó ní wọ́n bẹ̀rẹ̀ lọ láti pè wọ́n máa wá mọ́ta wọn. Àmọ́ kó àlákùnlé dọ̀mìrì. Nínú ọ̀nà tí wọ́n gbà wá ni pé wọ́n máa wá àlákùnlé dọ̀mìrì nìkan tí wọ́n máa kó nǹkan sínú. Kí ni kò nǹkan sínú láyé tí ó nì? Ìjọba àlùkùránì ni. Tíráktọ̀ sí láyà lẹ́bí àlùkùránì ní sọ̀rọ̀ tíráktọ̀ kalẹ̀. Ó ní fámùsùn. Fàmùsùn bí bàdà kìdì àwọn kúlú bí rìsíkì wà ilé nùsù. Wàlẹ̀dí ìjà lọ́làkùnrin àrùdọ̀dà lúlá. Bí ọwọ́ ká máa fi tulẹ̀ ọwọ́ kọ́ nínú mùjísà àlùkùránì ni. Mùjísà rẹ̀ ni. Kábàlù máa máa dà Òun bá fún akọ́ kan tóun fi gbà sálámù nínú àwọn ọ̀jọ̀gbọ́n láyé. Kí ló mú gbà sálámù ayà kan ló mú gbà sálámù? Òun fèsì táàsì ni. Òun kà ń fèsì táàsì tó bá padà wá tẹ̀ náà gbà sálámù àìní ti sọ yí pé ilẹ̀ òun àti sẹ́mà wọ́n pè ní. wọ́n ti kán bàbá tàkì náà ó máa. Títà rẹ̀ ní ẹgbẹ́ ọjọ́ ti lọ, ó ní àbáyà àtọ́júwájú. Bàbá bá lù wọ́n bá àdàkùn wà hukú àbẹ́ ìnàkó. Láàrin ara yín, ànábì ní bẹ́ẹ̀. Wọ́n lè fọ́sílù lè ìsàbìlẹ̀ ádìlì. Lọ́rọ̀ tó yí ni ọ̀rọ̀ agbára ni kì í sọ̀rọ̀ ẹ̀yẹ́ bá Al-Qur'ani. Máa ń tàrà kàwú mi jàmbárì nǹkan sọmọ wọn. Al-Qur'ani lẹ̀ nínú àwọn mọ́tòwọ́tò àwọn kọ́ńtínà ọlọ́run ní ìmú dédédédé. Wà má ní bùtàgálí ádìyà bí gèrì yádọ̀là wúlọ́. Àmọ́ lọ sí ìdí ìjà ní ìtọ́yàtọ̀ Al-Qur'ani ọlọ́run ní ó dùn. Wà wá abúlúlá ìlmẹ̀tì. Al-Qur'ani yí okùnrin ọlọ́run ọba tó yí ni. Wà wá dìkírù làkì. Bímọ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ni ànábì òun ọ̀rọ̀ ìlú ọlọ́run ni. Wà wá siratul mustaqim. Ìjọba tó tọ̀. Wà wà lẹ́dí láyé sí gùbí àwà. Kọjá òun níwé ka tí wò lú. Òun níwé ka tó wà fẹ́ náà bá Al-Qur'ani nìkan ni. Wà ládàkítà lè mú bí ilẹ̀ ara. Kápá Al-Qur'ani. Wà látàní tàbí súbí ilẹ̀ alísùnù. Al-Qur'ani ni Alẹ́ alísùnù. èyí tí wà ti parí ẹ̀. Àbá wa ń sọ yí pé orin lòún wá kọ. Tí wọ́n sọ fún ọmọ níwòdì náà. Máa ka Al-Qur'ani rẹ̀ náà lójú. Sáàrì kan máa gbọ́. Sáàrì kan máa ronú pẹ̀lú ẹ̀. Kó o sì tíráyì. Kọ́dá tí pé ọmọ àfíṣe òsà gbogbo tó bá bọ̀ àwọn bàbá wọn lánàá nílẹ̀ yìí gbogbo tó bá báyọ̀ láyé àǹfààní. Àwọn bàbá tó dé àwọn àjọ tá à ń jọ ń bẹ láyé tá à ń lọ lé kéwú. Àǹfààní wọn ti jáde tó máa rírì rẹ̀ wọ́n ifá lóúnjẹ. Bàbá adáwọ̀ lọ́wọ́ tá a bá ń lọ sẹ́rú dá àjọ àwọn àjọ ìwọ̀n olùkóso yóò kéwú. Sáàbì jẹ́ ìwé ìwọ̀n ọ̀rẹ́ wa. Ó ní àwọn lọ. Táyọ̀ bí wọ́n mọ̀ ló jẹ. Wọ́n á jẹ́ ọ̀nà máa bá a ń kílẹ̀ máa tètè. Aláàjì ni máa ń pàdé wa, máa ń dá kùjẹ́ ń pa. Nígbà tá a dé tó ti pa àbàlágà àṣeyàwó, tó aláàjì ni wọ́n náà ti tó yàtọ̀ àpòlóòsì. Wọ́n á rúbọ̀ àlù wa.
máa lọ tó sọ́ọ́tù mọ́ríàmù máa tí kọ̀ọ̀kan lásùbà nígbà tí mẹ́ta wà lọ́wọ́ gbogbo oríṣi táwọn yẹn máa ń jẹ tó tútù kòkó sílẹ̀ òbí òbí bàbá àti ìdí kọ́lé máa ké mọ́ríàmù máa bó ìlú jẹ tó tútù àǹfààní wọn sọ fún akó ní sọ́ọ́tù àdúgbò àǹfààní ni nígbà tá a dàgbà sáwà lè kéwù wọn wá sí àmà pọ́n ayi wani ma ko ani wa saba mu wa ya ji aso a tiri ja so sibu da ta da wa mani a da mun da su da ta wa nanu la wa di duna o yo ma lo si wa ma bo la so ni alfani ni wa di se bo su wo sa bo ko ni so sa bo ko ka ba ba ta innamal qur'anu yahdi lakum wa huwa yasbi lakum da'akum wa huwa yasbi lakum da'akum alimu sí ní àwọn o. Líhùkì mú bàdàkùn àṣàràkùn. Líhùkì mú bàdàkùn àṣàràkùn. Bẹ́ẹ̀ fi àwọn ọmọ. Nàbẹ́lì Kùránù yáde lákùnmọ́. Ànábì àkókò. Olùdó sọ̀kalẹ̀ sínú. Sọ̀rọ̀ lọ́tọ̀ bá sì tó fi lọ́mọ lọ́wọ́. Tọ̀jọ́ lọ́wọ́ ọmọ tó ọba ti dìrí ọmọ fọlọ́wọ́ èso ọgbà o. Tètè dìlífọ̀ ọmọ yẹn fọlọ́ anabi Ibrahim anabi Yakubu alẹ́ sọ̀rọ̀ síwájú alẹ́ pé tọ́kọ́ lọ́dọ̀ ọlọ́run ó ní kó fẹ́ kó mbẹ́ ọba pa ọmọ rẹ̀ jọ nítorí wọn sọ fún àwọn ọmọ yìí pé. Mọ́tàbùdù nàbí bá dì í. Yẹ́sọ̀ sì bá súnmọ́. Bọ́ọ̀lù. Àmùkún tó súwádà ibi abẹ́rẹ́ ọkù bẹ́límọ́tù ìsìnkọ́ làlíbárì mọ́tàbùdù nàbí bá dì í kọlù nàbùdù ìlàdà. Tí ìbá símọ́ gbogbo ẹ̀yọ́ máa ní. Wọ́n rà ní ṣe kankan. Nàbùdù ìlàdà. Ọlọ́run ọba rẹ̀ tó ń sìn darí tó ń sìn nù. O ò ní sọ fọ́mọ bí ó ṣeré kò ní ṣe é. Ìwọ ni ọmọ ṣeré lójú ẹ̀. O ò ní sọ fọ́mọ bí ọmọ sí náà kò ní sìn. Yóò ní pé wọ́n náà sìn lọ́hùn. Ìwọ àbátọ̀ wọn ọmọ lọ́tí yóò mọ̀ mú ju ọ̀dọ̀. Ìwọ àbátọ̀ wọn ọmọ sáyé yóò má lè yẹn ju wọn lọ. Nítorí màrẹ́ bá rí tó ń ṣe ni ó ṣe. Qalu na'budu ilahaka wa ilaha abaika. Nínú ilé wọn àwọn ẹ̀sìn ti di rẹ̀. Wọ́n lọ́nà ọgbà tí wọ́n sì ń kárí tó sí. Àtọ́nà ká bàbá ńlá rẹ̀ sí. Ibrahim. Kàfù ọlọ́ọ̀bá tí Ibrahim sí. Wa Ismaila. Wa Ishaqa. Ilaha wahida wa nahnu lahu Mùsùlùmí tí ó máa fi bàbá nígbà yìí kí tó fi sẹ́kù ní pé kò fi kankan àwọn ọmọ o. Lẹ́yìn ọlọ́run, bàbá tó bí mi, ó kú ọ̀nà tí ó kú. Owó tó wá nílé òfin wọn ha. Ọ̀rọ̀ ẹjọ́ wa ní ẹgbẹ́ mi sàrà yìí, ó ní mo fẹ́ fi sàrà, ó wá ha ògùn owó tán. Nínú ọ̀gbìn ọlá tó pé máa ń fún ọdún wọn á dé lọ lọ́jọ́ náà. Ó kò fún wa. Wọ́n á dé lọ lọ́jọ́ àwọn àìsàn ìparadé à. Wọ́n á fún ọ ní ọ̀dà bàbá ilé kíní lọ́ba ń fi wá, wọ́n dá gbé owó fún. Ọwọ́ àdìjọ́ kejì, wọ́n á ní wọ́n bá àrẹ lọ sójú àwọn àrẹ lọ. Wọ́n wà gbé látàrọ̀ nígbà tó dùn lé. Wọ́n jáde wọ́n bá ọmọ ọba àwọn wà àbọ̀ kan wá. Wọ́n wá mú wàrà ọkọ̀ tútù. Wọ́n bá àrẹ lọ wọ́n pẹ̀lú wọ́n ti sàrà. Ayọ̀dẹ̀ wọn àwọn bí wọ́n gbé àrẹ ti yìí ní yàrá. Ó ní mo fọ ẹbí Ibrahim ti fa àwọn ọmọ rẹ̀ lọ́lọ́ lọ́wọ́ mo fa àwọn ọmọ mi lọ́lọ́ lọ́wọ́ ni. Allahu akbar, Allahu akbar. Ìyá lọ́lọ́ lọ́wọ́. Ìdúró lẹ̀ wá ń lọ, ó lè tí bá ti ká àmọ́ fún ọlọ́run lọ́wọ́. Tí ìgbà ti sílẹ̀ mọ́ ọlọ́run bàbá àmójútó wọn. Olóbi òní. So ọlọ́run tí bàbá yìí dìlí fún àwọn ọmọ fún tí ọba ti dìlí fún ọmọ fọlọ́run yóò dà padà fún. Ó bá ọba tí wọ́n ti òkó yìí. Wọ́n ti ga láyé o. Ẹ̀sìn lọ́jẹ́ wọn sẹ́kù lọ́jẹ́ wọn máa rálẹ̀ fẹ́ sí ẹnu ní owó ní ìránṣẹ́ tó ní wá. Olùmọ̀sọ lábẹ́ ìgbàlejòta ibi tí a lè ṣe ilẹ̀ yìí lẹ bí o. Ìta àbámu o. Abọ́rò òṣèlú ni o. Òṣèlú ọ̀gbọ̀dọ̀ bẹ jíjẹ. Ẹbí mi kẹ́ ẹ jẹ́ ká gbé lókè òṣèlú. Òun ní òwò dáadáa sẹ́kù nílùú wa. Gbogbo ẹgbẹ́ náà ti nàró ẹ̀.